tá a ṣe obìnrin la need obìnrin ló ní pẹpẹ fúru ló ní a lot of things láti fi attend sáwọn customers láti fi mú wọlé ṣọkùnrin ni ọkùnrin owó ò ṣe gbọkùnrin sí ṣọ́ọ̀bù tó ti taṣọ. ìyẹn ni kò bá sọ. ó ṣe gbọkùnrin síbẹ̀ kọ́ bá bẹ́ẹ̀ ta bá. má gbé àwọn jàre tọ̀tọ̀ lọ́rọ̀ má gbé àwọn jàre alábòsí. ẹ̀kan náà má pa mí. no má ṣe báyìí fún mi tó lọ sọ́ọ̀mù. má lọ síbẹ̀ má sunkún à ń jà lọ́wọ́ má mẹ́kún wa bá mi sọ kájọ sọ torí mi mọ rísì tó fi ó bá mi sọ láti bí ìjẹta sọ nǹkan tó fẹ́ sọ ni sọ pọ́ìntì gidi nínú gbogbo ọ̀rọ̀ tó sọ lẹ́yìn sí orí èmi àti staff mi obìnrin tá a lọ síbẹ̀ ẹni ẹlẹ́ni kí ni mo fẹ́ lọ ṣe bẹ̀ ó yẹ̀yẹ́ mi ni nà ó embarrass mi ni mo ti jó ní ṣekúṣe lójú ẹ̀ mo jó lórí burúkú lójú àbí bẹ́ẹ̀ kọ́ ọmọ tó yẹ kó máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó yẹ kí n pè wá. àbólóyè burúkú lọmọ yẹn ni. nítorí kí ni. àbáyé fẹ́ bàjẹ́ mi tó bá wà. tá a jọ lọ sí ọ̀rọ̀ business. ọmọ òṣìwò wọ́n mọ̀ èkì bínú sẹ̀mọ́ wá sùn ara ẹ̀. wọ́n ní sùn ara ẹ̀. tó o bá fẹ́ bínú ọ̀rọ̀ ṣẹ́ ni mo lọ ṣe. Akọ́lá. tí wọ́n bá ní ìdàláre lọ́kàn rẹ ìsinmi olódodo ni wọ́n lónìí mo ní ìsinmi olódodo tó ti yẹn sìn ìdàláre wà lọ́kàn mi. má jẹ́ kí lápá tẹ́ńsọ̀n mú eré mo ti rù lórí ọ̀rẹ́ má pa mí. ìwọ ló fẹ́ rù fún ẹ ìwọ ló kọ̀wé sí rírù dẹ̀ máa fi sí tiẹ̀ nítorí mi ò mọ̀ kọ́kọ́ nínú àwọn ọmọ tó bá mi ṣiṣẹ́ tó dáa tó ẹ̀. ó mọ̀ bẹ́ẹ̀. tàbí tó ní nǹkan tó ní.